ẹ kú ojúmọ́ ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Mo kí wa. Mo kàn wá sí orí ètò yìí láti ṣe show láti sọ̀rọ̀ bí 20 ìṣẹ́jú. Kókó ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ náà ju ọ̀rọ̀ ohun tó ń lọ ń ta lórí olóyè Gani Adams àti olóyè Sunday Igboho. Sísítà mi Fẹ́rànmi, ẹ ṣé mo dúpẹ́ ìyá mi. Mi ò ní pẹ́ lórí ètò yìí. Brọ́dà mi Adébáyọ̀ Awúsànyà, ẹ ṣé mo dúpẹ́ káàbọ̀ sórí ètò yìí. Òru la wà ń bí. So mo kàn fẹ́ sáré ṣe show yìí síta torí àríyànjiyàn kan tó ń lọ nígboro. Kẹ́ má bínú ẹ̀yin èèyàn wa, ẹ má bínú torí Ọlọ́run, bí 20 minutes péré ni mo kàn fẹ́ lò. Kò sí nǹkan tí mo fẹ́ fààyàn náà ni wípé àríyànjiyàn kan ń lọ ní àárín ìgboro. Mo dẹ̀ rí pé àwọn èèyàn wa kankan wọ́n jáde lórí ọ̀rọ̀ yìí. Èmi fẹ́ bẹ gbogbo àwọn tí wọ́n jáde lórí ọ̀rọ̀ yìí wípé kí wọ́n má fi igbá kan bọ̀kan nínú. Tá a bá fẹ́ yanjú ọ̀rọ̀, tá a bá fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ tán, òtítọ́ tó bá wà nídìí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká sọ ọ́. Torí mo wo show brọ́dà mi kan tó ń sọ pé ẹ̀kan má bá èèyàn kan wí fún èèyàn kan. Brọ́dà mi mọ orúkọ wọn. Brọ́dà mi yẹn, èèyàn kì í ṣe bẹ́ẹ̀. Ibi tí ẹ bá ti fẹ́ kí nǹkan da, ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Nítorí pé tí èèyàn bá wà tó bá kù díẹ̀ káàtó, tẹ́ ẹ bá sọ fún bí ìgbà tó jẹ́ pé ẹ sì ń ba nǹkan jẹ́ ni. Ẹ jẹ́ kó yé pé nǹkan tó ṣe yẹn ó kù díẹ̀ káàtó, so that a lè mọ̀ pé ibi báyìí lòun kù sí. Èèyàn kì í ṣe báyẹn, èèyàn kì í ṣe bẹ́ẹ̀. So kí brọ́dà mi yẹn kán lè gbọ́ yé, kán lè gbọ́ ọ̀rọ̀ yé dáadáa. Wípé Chief Gani Adams ní tí wọ́n ṣe nípa ọ̀rọ̀ tí wọ́n sọ ó kù díẹ̀ káàtó. Ó kù díẹ̀ káàtó. Àgbàlagbà gbọ́dọ̀ ṣe báyìí máa sọ̀rọ̀. Mo máa play ọ̀rọ̀ yìí fún wa sìn. Mo máa play ẹ̀ fún yín sìn kẹ́ lè rí ẹ̀yin èèyàn wa. Mo fẹ́ kẹ́ ẹ rí. Mo fẹ́ kẹ́ ẹ rí kẹ́ gbọ́ nǹkan tí Ààrẹ Ọ̀nà Kakanfò tó sọ. Màá play ẹ̀ tó bí ẹ̀ẹ̀mejì àbẹ́ẹ̀mẹ́ta fún yín pàápàá. Màá play ẹ̀ bí ẹ̀ẹ̀mejì àbẹ́ẹ̀mẹ́ta so that ẹ lè rí. Tó bá jẹ́ pé ńṣe ni àwọn èèyàn kan ra àràbù fún olóyè Gani Adams, so a máa rí. Mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tán wí. Ẹ̀yin èèyàn wa, mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí ààrẹ sọ ń bẹ̀ yẹn. Nígbà tí ààrẹ sì kọ́kọ́ ń sọ wípé ẹni tí ò lágbára tó fẹ́ ja ìjàngbara, kò dárúkọ Ìgbòho. Kò sẹ́ni tó lè mọ̀ pé olóyè Sunday Igboho ló ń bá wí. Nígbà tó tún ní àgbá tó bá lómi nínú kì í dún, pé àwọn tó ń pariwo yẹn àgbá òfìfo ni wọ́n. Kò tí ì yé wa pé olóyè Igboho ló ń bá wí. Nígbà tí Gani Adams ń sọ pé entertainer ló sì ń ṣe, pé ó ń ṣe entertainer ló ń ṣe fún ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ ò tí ì mọ̀ pé olóyè Igboho ló ń bá wí. Ṣùgbọ́n ibi tí ó ti yé ọ̀pọ̀lọpọ̀ wa pé olóyè Igboho ló ń bá wí ni wípé àwọn àlòkù wa ló kó mọ́ra. Mo fẹ́ kẹ́ ẹ túnbẹ̀ yẹn gbọ́ ẹ̀yin èèyàn mi. Níbi tán ti sọ wípé àwọn àlòkù wa ló kó mọ́ra. Àwọn àlòkù wa ló kó mọ́ra yẹn wọ́n rìfà sí àwọn méjì tí wọ́n kúrò lọ́dọ̀ wọn tí wọ́n wà pẹ̀lú olóyè Sunday Igboho. Fún ìdí èyí, brọ́dà mi tó jáde tán sọ̀rọ̀ yẹn kán má ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ mọ́. Ẹ̀yin bàbá wa lẹ́ni bí ojú bá ń ṣe pin, ẹ jẹ́ ká yọ ká fi hàn ojú pé òun ṣe ìpín ló ń ṣe. Nítorí kí ojú lè dáwọ́ ìpín ṣíṣe dúró ni. Tí ẹ bá sọ fún pé ó ń ṣe pin, ó ì tún máa continue. Gbólóhùn yìí ó fẹ́ ba gbogbo nǹkan tá à ń tò bọ̀ láti ilẹ̀, ó fẹ́ bàjẹ́ ni. Mo fẹ́ kẹ́ èèyàn wa, mo fẹ́ kẹ́ gbọ́ dáadáa. Mi ì fẹ́ kẹ́ wa confused.
ẹ̀yin èèyàn wa mo ti sọ kíní yìí ó pè mí kí n play ẹ̀ tó bí ẹ̀ 5 àbí ẹ̀ 6 nítorí brọ́dà mi tó sọ̀rọ̀ tó jáde tó ṣe ṣó pé kán má bá èèyàn kan wí fún èèyàn kan ni mo ṣe ń ṣe nǹkan tí mò ń ṣe yìí, nítorí pé ẹ jẹ́ kí a fọ nǹkan kó mọ́, kí nǹkan tá à ń tò kó má bàa rọ ni. Ẹ jẹ́ ká ṣe òtítọ́, ẹ jẹ́ ká ṣe òdodo. Ẹni bá tò òtítọ́ òun ni má lẹ máa gbè. Màá tún play ẹ̀ lẹ́ẹ̀kan sí fún wa, nítorí ọ̀rọ̀ yìí ó nǹkan tó máa bí. Bàbá mi máa dárúkọ wọn lórí ìkànnì yìí, lórí ètò yìí. Amin. Bàbá mi tán wà ní UK, bàbá mi dáadáa ni wọ́n, akọgun bàbá mi David Hamilton. Èmi àti wọn ti argue sórí ọ̀rọ̀ igan tán ní kì í ṣe olóyè Ìgbòho nọ́mbà wíṣẹ́, àwọn gan jẹ́rìí tó ń gba ẹ̀rí olóyè Gani Adams jẹ ni, tí mo dẹ̀ sọ fún wọn pé mo ní fídíò yìí lọ́wọ́, ṣùgbọ́n torí pé à ń wò pé ká parí ẹ̀ ní ìwọ̀nba ìta sọ kó lè kú, ṣùgbọ́n mo rí pé àwọn kan ṣì ń gbégbésẹ̀ pé bóyá ṣe ni àwọn èèyàn ń kórìíra Ọ̀túnba Gani Adams, tí ò sì rí bẹ́ẹ̀. Eléyìí kì í ṣọ̀rọ̀ kórìíra o, ìwà tán wù, ìwà tí Ọ̀túnba Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n hù, òun ni à ń sọ o. Ẹ má jẹ́ ká gbé kínní, ẹ má jẹ́ ká gbé síra o. Mo fẹ́ kẹ́ tó gbọ́, torí ẹ̀ mo ti wò pé màá play ẹ̀ tó bí ẹ̀ 5 àbẹ́ 6 pàápàá, kó lè clear sí everybody pé Ọ̀túnba Gani Adams wọ́n jẹ̀bi olóyè Sunday Ìgbòho. Láyéláyé la ti bá a wípé tí bàbá bá ṣe ọmọ ló máa bẹ bàbá, bí ọmọ bá ṣe bàbá, ọmọ náà ló máa bẹ bàbá. Ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ kán mọ̀ pé ń tẹ́ ẹ ṣe yìí ó kù díẹ̀ káàtó. Àgbàlagbà kì í ṣe kí ló báyìí wá. Mo fẹ́ kẹ́ tún gbọ́ lẹ́ẹ̀kan sí i. Ṣé ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àgbàlagbà tó ń tó nǹkan. Kí la máa pè é tí Ọ̀túnba Gani Adams tó ń ṣe yìí? Kí la máa pè é? Nǹkan tí Ọ̀túnba Gani Adams ṣe yìí kí la fẹ́ pè é? Orú ọ̀rọ̀ tó ń sọ níta gbangba yìí kí la fẹ́ pè é? Ṣé àgbà wọn tó lé báyìí? Ṣé àgbà dáadáa leléyìí? Mo fẹ́ kí brọ́dà mi yẹn tán bá máa jáde, tán bá fẹ́ bú mi, mo fẹ́ kán jáde kán sọ̀rọ̀ sí mi, kí n dẹ̀ bi àwọn fúnra wọn léèrè pé ṣé bí àgbàlagbà ṣe máa ń hùwà leléyìí? Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tán fi wọ́n jẹ, ṣé kán fi fọ́ ìlú ni àbí kán fi tò ìlú? Àgbàlagbà gbọ́dọ̀ máa ṣe kí ló báyìí wá. Àgbàlagbà gbọ́dọ̀ ṣe láńgbáláńgbá ni èyí tí Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń ṣe yìí. Láńgbáláńgbá ni, kì í ṣe ìwà. Eléyìí ò kì í ṣe ìwà tó ń gbọ́dọ̀ bá lọ́wọ́ àgbàlagbà. Máa tún play ẹ̀ torí nǹkan tí mo sọ pé mi ò ní ọ̀rọ̀ méjì tí n fẹ́ ṣe lórí ètò fún 20 minutes yẹn. Nǹkan yìí ni mo fẹ́ máa play. Ibi bẹ́ẹ̀ dẹ̀ ni mo fẹ́ kí àwọn èèyàn gbọ́. Mo fẹ́ kán dìímú dáadáa. Mo fẹ́ kán dìímú. Ẹ jọ̀ọ́, mo fi Elédùmarè bẹ̀ wá lórí ètò yìí. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò, ẹ má bínú pé mi ò kíyàn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má bínú. Òru ni mo wà yìí, after 1 ni mo wà lóru ní ọ̀dọ̀ wa ń bí. Ẹ má bínú torí Ọlọ́run. Ẹ bá mi bi àwọn tí wọ́n jáde tí wọ́n fẹ́ máa ṣáìdì Ààrẹ Gani Adams. Ẹ bá mi bi wọ́n léèrè pé ta ni Gani Adams ń bá wí bí yìí? Kán má tiẹ̀ dárúkọ, kí ààrẹ kán má dárúkọ pé lágbájá báyìí. Nínú ọ̀rọ̀ wọn nígbà tí wọ́n rojọ́ fún àwọn èèyàn, ẹ̀ ń sọ pé Sunday Igboho ṣẹ̀yìn.
ǹjẹ́ kí ló ṣe fún yín? Ẹ ní àwọn tó ti dalẹ̀ yín ni wọ́n kó mọ́ra, ẹ láwọn kan ti dalẹ̀ yín pé òun ni Sunday Igboho kó mọ́ra. Ẹ bá mi bi olóyè ààrẹ Gani Adams, ẹ bá mi bi léèrè, ṣé àwọn ò dalẹ̀ rí? Àbí ṣé àwọn tẹ́ ń sọ̀rọ̀ wọn yìí, ṣé wọn kì í ṣọmọ Yorùbá débi pé Ìgbòho máa lé wọn sẹ́yìn? Ǹjẹ́ yìí fúnra ara yín tẹ́ ń sọ pé àwọn ẹni yẹn wọ́n tẹ̀ dalẹ̀ yín yìí, ǹjẹ́ yìí gan ṣòtítọ́ pẹ̀lú àwọn ẹni yẹn ńgbà tán wà lọ́dọ̀ yín tán hustle pẹ̀lú yín? Ẹ bá mi bi Ààrẹ Ọ̀nà Kakanfò, ìlú wo ni Ààrẹ Ọ̀nà Kakanfò ti lọ jagun rí tó gbébọn tó yìn? Ṣé bí àwọn kan lẹ́yìn lò tẹ́ fi gun òkè tẹ́ fi débi tẹ́yìn dé yẹn? Ǹjẹ́ àwọn tẹ́ lò yẹn kí ni nǹkan tẹ́ padà ṣe fún wọn? Àìmọye ẹ̀mí tó sọnù torí Gani Adams, torí mi ní sọ pé ààrẹ ńgbà yẹn Gani Adams lẹ́wà. Àìmọye ẹ̀mí tó sọnù ti torí tiyín. Ọ̀túnba Gani Adams, ìlú wo lẹ ti lọ jàrí tẹ́ gbébọn? Àwọn èèyàn náà kú fún yín, àwọn èèyàn náà sọ ẹ̀mí wọn nù fún yín. So àwọn ẹni tẹ́ ń sọ pé Sunday Igboho kó mọ́ra, ó lè kó wọn mọ́ra dáadáa nítorí pé ọmọ Yorùbá ni wọ́n. Wọn ò ń ṣe Fúlàní, wọn ò ń ṣe Ìgbò, Yorùbá náà sọ lẹ́nu. Tó o bá máa advise ẹ̀, wàá pè wọ́n náà wọn gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sábúrò. Kì í ṣe pé kó fi ohun burúkú kó fi máa ránṣẹ́ níta gbangba, kó máa ṣe bígbà tẹ́ pé àgbàlagbà kì í ṣe eléyìí. Tí n bá sọ ọ̀rọ̀ inú mi, wàláhì mo mọ̀ pé àwọn tó máa jáde fún mi máa pọ̀, mi ò dẹ̀ ní kí ẹ̀. N tá gbé dání yìí kì í ṣe nǹkan tá gbọ́dọ̀ fi ọwọ́ máa bo irọ́ mọ́lẹ̀. Kì í ṣe nǹkan tá gbọ́dọ̀ máa fi irọ́ máa bò mọ́lẹ̀, nítorí pé tá a bá ti ń fi irọ́ sí, tí à ń fi àbòsí sí, tá a bá ti ṣe òtítọ́ láti ilẹ̀ pẹ̀pẹ̀, n tó ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà yẹn náà ló ìtumọ̀ máa repeat ara ẹ̀ nígbà tí nǹkan yẹn bá dé tán. Fún ìdí èyí, gbogbo ẹ̀yin tẹ́ ń jáde tí ẹ̀ ń sọ̀rọ̀, mo mọ̀ pé bó ṣe yé oníkálukú sí, òun ló oníkálukú ṣe sọ. Àti pé pàápàá kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló gbọ́ nǹkan tí olóyè Gani Adams sọ, kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ ló gbọ́ ọ̀rọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ kàn gbọ́ lẹ́nu èèyàn ni pé ó sọ̀rọ̀ sí Igboho, ó sọ̀rọ̀ sí Igboho. Eléyìí kì í ṣe pé bóyá wọ́n táìpù ń sìn, ẹnu ara ẹ̀ lẹ́ fi rí pé ó ń sọ, fídíò lélẹ́yìí. Ṣé tí a bá sọ pé a fẹ́ ja ìjàngbara, ṣé ó yẹ ká máa lo ohun àbùkù síyàn? Ẹni tẹ́lẹ̀ wá lo ohun àbùkù sí yìí, ìgbàkigbà tí ó bá fẹ́ sọ̀rọ̀, ó máa ń fún yín lápọ́nlé pẹ̀lú iyì ni. Ní ìta gbangba ó lè sọ nǹkan míì ní kọ̀rọ̀, mi ò sí ńbẹ̀. Ṣùgbọ́n èyí tó ń sọ níta gbangba tí gbogbo ayé ń rí, ó máa ń bu iyì kún yín ni. Kí ló wá dé tó jẹ́ pé ọ̀rọ̀ ìlara lẹ wá ń sọ jáde níta gbangba? Ọ̀rọ̀ ìlara òun lẹ ń sọ jáde níta gbangba. Ààrẹ Gani Adams, ẹ ṣe dáadáa, ẹ ṣe dáadáa rárá. Kò sí kú tó máa pàgbà táàdé bá polú rí ẹ̀ ń bẹ̀ o. Ẹ ṣe dáadáa, èyí tẹ́ wù níwà yóò kù díẹ̀ káàtó. Ẹ wù àgbàlagbà, ẹ má jà tanra wa, ẹ wù àgbàlagbà rárá. Kódà kó jẹ́ pé ṣe làwọn kan wá bá yín kan sọ fún yín pé Sunday Igboho bú yín, ó yẹ kẹ́ sọ fún wọn pé ọmọ yín ni, ọmọ ló tó bú bàbá ẹ̀. Àwa tá tẹ̀ jẹ́ kékeré, tá tẹ̀ lówó, tá ní nǹkan kan yìí, mo máa sọ̀rọ̀ sí bàbá Aláàfin kẹ́ kó tó di pé bàbá wọn ṣe tiwa. So Sunday Igboho kẹ́ni mi tí gbọ́ nínú fídíò kan before kó tó jáde yẹn, mi gbọ́ lẹ́nu olóyè Sunday Igboho pé bóyá ó ta àbùkù fún yín bì kan, ju pé kó máa sọ pé bàbá wa ni wọ́n, Chief Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò, bàbá wa ni wọ́n, àwọn náà rán wa iṣẹ́ tá à ń jẹ́ yìí, wọ́n mọ̀ ń pa ẹ̀. Bó ṣe ń pọ́n yín lé nìyẹn. Ẹ wá bọ́ síta, ẹ wá lọ sọ̀rọ̀ tí ò yẹ kẹ́ sọ. Àgbàlagbà kì í ṣe bẹ́ẹ̀ o. Nítorí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí, tẹ́ ń dá sọ̀rọ̀ yìí, tẹ́ ẹ bá fẹ́ kí ọ̀rọ̀ tán, tẹ́ ẹ fẹ́ kí nǹkan tó rùn kó tán lẹ̀, ẹ má fi àbòsí sí, ẹ má fi àbòsí sí rárá àti rárá. Ẹ má fi àbòsí sí o. Ẹ jẹ́ kí nǹkan tó wà nílẹ̀ yìí kó kú séwé, kó kú ségbò. Bẹ́ẹ̀ ni, no, ọjọ́ orí kọ́ là ń sọ. Brother mi Sheikh Imam, ẹ má bínú sà, ọjọ́ orí kọ́ là ń sọ. Ṣé rí ipò tí àwọn bàbá wa tán ti gbé Ààrẹ Ọ̀nà Kakanfò sí, òun la fi ń pè ń bàbá, tá à ń sọ pé ẹ̀gbọ́n àbí bàbá.
ẹ má jà tanra wa tọjọ́ orí kọ́, kì í ṣe tọjọ́ orí là ń sọ, kì í ṣe tọjọ́ orí, kì í ṣe tọjọ́ orí, ẹ má bínú pẹ̀lú gbólóhùn yẹn, tọjọ́ orí kọ́. Ṣùgbọ́n nǹkan tá à ń sọ ni pé ipò tí wọ́n ti fi sí, ṣe mọ̀ pé tí ọmọ ọdún méjì tó bá jẹ ọba nílùú kan, bàbá tó bí bàbá ẹ̀ tó bá wà nílùú ó ti jù wọ́n lọ gẹ́gẹ́ bí ipò tán tó sí. But àwọn ọ̀rọ̀ yẹn mo rí tún fẹ́ kẹ́ máa gbọ́. Sẹ́yìn gbọ́ àgbàlagbà burúkú, àgbàlagbà burúkú. Ṣe rí pé ó là mọ́lẹ̀ gidi. Ẹ̀gbọ́n yìí kò wùwà àgbàlagbà rárá àti rárá. Ààrẹ Ọ̀nà Kakanfò wùwà àgbàlagbà rárá àti rárá. Ṣé náà wùwà bí ọmọdé? Wọ́n wùwà bí aròbó, bí ọmọ tí ò tí ì já ọmú. Ààrẹ Ọ̀nà Kakanfò eléyìí kìí ṣe èébú, níwọ̀nba àwọn ọ̀rọ̀ tí èmi máa bá yín sọ, bí mo tún ṣe show yìí sì máa tún jù sórí platform tẹ́ máa ti rí, torí èmi ò kí ń fi nǹkan bò, wọ́n lè padà fi bú mi lọ́la. Mo wà nínú OPU ní Canada ń bí, máa jù sórí platform right away, so that ẹ gbọ́ ìwà tẹ́ wù yìí, eléyìí kìí ṣe ìwà gidi. Àgbàlagbà tó bá máa tó nǹkan kò gbọdọ̀ ṣe báyìí máa hùwà. Àgbàlagbà tó bá fẹ́ kí nǹkan da kò gbọdọ̀ ṣe báyìí hùwà. Àgbà tí yín ẹ má fi bà nǹkan jẹ́. Mo dẹ̀ ń sọ fún yín, mò ń pálówe fún yín, ẹ má ṣe nǹkan tó jẹ́ pé láyé àti láéláé orúkọ yín máa wà ní ìwé ìtàn burúkú. Olóyè Sunday Igboho tẹ́ ń bá jà, tẹ́ ń bá ṣe kinní yìí, Elédùmarè ti kẹ́, nítorí pé orúkọ Olóyè Sunday Igboho ní parẹ́ nínú ìwé ìtàn ilẹ̀ Yorùbá táyé máa fi parẹ́ ní ti dáadáa kẹ́ni ní nǹkan tó ti gbé ṣe. Lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ ìtorí àwọn kan sọ bẹ́ẹ̀, mẹ̀sáyà wa ni nílẹ̀ Yorùbá báyìí. Lóòótọ́ lálágbára pọ̀ nílẹ̀ Yorùbá, alágbára pọ̀ nílẹ̀ Yorùbá lóòótọ́ àti òdodo, ṣùgbọ́n àwọn alágbára yẹn dà? Ọ̀pọ̀lọpọ̀ yín, ẹ̀yin náà pẹ̀lú, ṣùgbọ́n gbogbo yín lẹ ti jẹ dòdò, ẹ lè sòdodo mọ́. Ẹ ti jẹ dòdò tẹ́ jẹ́ ní ò jẹ́ kẹ́ lè sòdodo. Ẹ̀yin Gani Adams yìí ṣe bá Ààrẹ Ọ̀nà Kakanfò níyín, ẹ wà nínú ilé, ẹ jókòó sínú ilé, wọ́n pa kúkúrú, wọ́n pa gígùn, ẹ sọ pé ẹ ń dúró dẹ nìkan. Nípa ìwà ìlara yìí, òun lẹ fi rán àwọn ẹlẹ́ni sẹ́wọ̀n tó wà lẹ́wọ̀n dì ìsìn. Tẹ́yin bá jẹ́ bàbá gidi, tẹ́ ẹ bá jẹ́ bàbá dáadáa, bí wọ́n ṣe ń pààyàn lọ́tún pààyàn lósì yìí, ṣó yẹ kẹ́yin sọ pé ìṣọjọ́ bí ẹ̀ ń pelére? Àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ẹ rán jáde wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n báyìí. Ipò wo lẹ believe pé àwọn family wọn máa wà? Wọ́n níyàwó lé, wọ́n lọ́mọ lé. Ipò wo náà máa wà? Ẹ̀yin dágbádá wèrè kiri, ẹ̀ ń ṣọjọ́ bí, ẹ̀ ń jójó ẹ̀sìn, ẹlẹ́ǹjójó ọjọ́ bí, ijó ìyàlẹ̀ ń jó. Tẹ́ ẹ bá rí èèyàn bá yín sòótọ́ ọ̀rọ̀ kí n bá yín sọ. Èyí tí mo sọ, ẹni tó bá máa jáde sí mi kó jáde, mi ò kí ẹ̀. Ẹni tó bá máa jáde sí mi kó jáde sí mi, ká ìjọ fọ́ kó fún. Tó bá jẹ́ pé ìwà dáadáa ni Ààrẹ Gani Adams wù yìí, kó sọ fún mi. Tó bá jẹ́ bí àgbàlagbà gidi ṣe máa ń hùwà làwọn ṣe hùwà yìí, tí gbogbo àwọn tá a ní àgbàlagbà, àwọn ọba tá a ní tó bá ṣe báyìí hùwà, gbogbo àti bàjẹ́ tán. Ọlá àwọn ìkọ̀kan tá à ń rí, òun la fi ń mí lèní, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ náà sọ pé à ń bú ọba, à ń ṣe kíní kan fọ́ba. Ọba tó bá fẹ́ ikú fún ọmọ ẹ̀, ẹ̀sà ẹ̀yin tẹ́ wà lórí ètò, bàbá àbí ìyá tó ń wá ikú ọmọ ẹ̀, tí ọmọ dẹ̀ mọ̀ pé bàbá yìí ń wá ikú fún mi, àbí ìyá yìí ń wá ikú fún mi, ojú wo lẹ fẹ́ kí ọmọ yẹn fi wo òbí yẹn? Ojú wo lẹ fẹ́ kí ọmọ yẹn kó fi wo òbí yẹn? Ìwọ bàbá wọn fẹ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, ó mọ túmọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ní
lára àwọn bàbá ta nílẹ̀ Yorùbá ó ti jẹ́ kan nu wọn. Gbogbo àwọn tó ń pa nílẹ̀ Yorùbá yìí lára àwọn ọmọ tiẹ̀ ní. Síbẹ̀síbẹ̀ gbogbo yín jọ ń jójó ìyá kiri ni, tẹ́ ń dàgbádá òṣì, tẹ́ ń jójó ẹ̀sìn kiri. Ìjẹkújẹ bà ayé yín jẹ́, ìjẹkújẹ ò jẹ́ kẹ́ rójú ráyè ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe lásìkò. Ẹni tọ́lọ́run tó wá lò tó wá gbé dìde tó ṣí ọ̀pọ̀lọpọ̀ létí, ẹ tó wá mú lọ́tà, ẹ mú lọ́tà, ẹ jẹ́ kó gbádùn, lẹ́ ń wá ikú fún, tẹ́ ń ṣe oríṣiríṣi. Ìwọ ààrẹ Gani Adams yìí, mo mọ̀ pé tán bá fún ẹ níṣẹ́ Ìgbòho pé kó o pa, wàá gbìyànjú ẹ̀, Elédùmarè ò kẹ́ ní fún yín ṣe. A mọ̀ pé o ti pẹ̀lú àwọn politics nílùú Nàìjíríà, o ti pẹ̀lú politics ní Nàìjíríà, a ti mọ̀ yẹn dájú. A mọ̀ pé o ti pẹ̀lú olóṣèlú ni ẹ́. So kúkú dúró sórí òṣèlú, fi àwọn tó ń struggle yẹn fi wọ́n sílẹ̀, jẹ́ kó máa ṣe entertainer yẹn fún wa, kí entertainer yẹn kó lè gbé wa débi ire, nítorí pé ìṣojú ẹ entertainer yẹn máa gbé wa débi ire. Chief of Army Staff tí ó ní kì í ṣe ìṣojú òun la máa ṣe gba Yorùbá nation. Elédùmarè ti bá wa dá rẹ̀ mí ẹ̀ báyìí, ó ti fúnra ẹ̀ ló sọ̀rọ̀, àfikún yọ Ọlọ́run, kò sí ẹ̀dá tí ò ní tọ́kú wò, àfiwọ́ Ọlọ́run ọba nìkan ló ní kú. Òun fúnra ẹ̀ ló sọ wípé kì í ṣe ojú ẹ̀mí òun náà ṣe máa gba Yorùbá nation. Ṣe bọ́ Ọlọ́run dẹ̀ sọ pé tọ̀ èyí tó sọ yẹn wà máa bọ̀, àyè ti wà ńlẹ̀, nítorí pé nǹkan yẹn òun ti ṣe láṣẹ pé ni. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ lọ jókòó, ẹ máa dagbádá yín kiri. Ẹ tó wà nídìí nǹkan yẹn fi sílẹ̀. Eléyìí ilẹ̀ rò tẹ́ fi kó àwọn ọmọ yín síta pé kán máa pa àwọn èèyàn wa kiri. Olóyè Gani Adams, orúkọ yín ò ní parẹ́. Tó bá jẹ́ dáadáa ni ẹ̀yin fúnra yín ẹ̀ mọ̀, orúkọ yín ò ní parẹ́ tó bá jẹ́ dáadáa ni. Orúkọ olóyè Sunday Igboho ò ní parẹ́ tó bá jẹ́ pé dáadáa ló ń ṣe. Orúkọ tiyín náà ò ní parẹ́ fún ìwà tẹ́ bá hù sílẹ̀. Àwọn ọmọ yín máa jèrè nínú iṣẹ́ tẹ́ bá ṣe sílẹ̀ fún wa nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ yín wọ́n máa jèrè, olóyè Gani Adams, àwọn ọmọ yín máa jèrè nínú ìwà tẹ́ bá hù sílẹ̀ nílẹ̀ Yorùbá. Ó ìbẹ́tà kẹ́ tètè pìwàdà. Ẹ pa ìwà yín dà, kẹ́ ronú yín, ẹ pe àrò àti ọ̀dọ̀fin inú yín. Chief Gani Adams, ẹ pe àrò àti ọ̀dọ̀fin inú yín. Tá bá rí àwọn tó ń tì yín, ẹ má ẹ̀kọ́ tì yín mọ́. PA yín, mo gbọ́ngbà tó ń bẹ́ nìkan sọ̀rọ̀ tó ń sọ pé láéláé kì í ṣe olóyè Sunday Igboho lẹ́ ń bá wí, ẹ máa pọ́n Igboho lé lẹ́yìn, ẹ máa sọ fún àwọn pé wọn ò gbọ́dọ̀ ṣe nǹkan kan fún Sunday Igboho, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe Sunday Igboho. Ṣé ìtẹ́wá sọ yìí, ṣé omugọlẹ́ pé àwa ọ̀rọ̀ tẹ́ sọ yìí ń sìn kí gbogbo èèyàn bá wa gbọ́, tí ó bá jẹ́ pé kì í ṣe olóyè Sunday Igboho lẹ́ ń bá wí? Ẹ ti sọ̀rọ̀ yìí tó jẹ́ pé àwọn èèyàn ti ń wò pé kán wo bọ́n máa ṣe yanjú ẹ̀ pé ókè olóyè Sunday Igboho, àwọn kan tán dalẹ̀ yín òun ni ó kó mọ́ra ó fi wọ́n ṣe security, ó ṣe kinní kan ó tún wá fi mọ́ ń bẹ̀ àfìgbà tó ṣẹ̀ tó wá gbé bọ́ síta gbangba. Àgbàlagbà kò ń ṣe nǹkan tẹ́yìn ṣe yìí. Tẹ́nìkan bá tiẹ̀ dalẹ̀ yín, kí ló dé tẹ́ fi ẹni yẹn sílẹ̀ pẹ̀lú ilẹ̀ tó dà? Kò sẹ́ni tó máa dalẹ̀, ẹnikẹ́ni tó bá dalẹ̀ láyé ò ní dalẹ̀. Olóyè Gani Adams, táwọn ènìyàn bá dalẹ̀ yín lóòótọ́ àti òdodo, ẹ̀yin kọ́ lẹ máa jà, àwọn onílẹ̀ náà máa jà, nítorí pé gbogbo wọn náà ti bá yín múlẹ̀. Èmi tí mo sọ̀rọ̀ yìí mo ti bá yín múlẹ̀ rí, bẹ́ẹ̀ tí ẹ̀ sí ń bẹ̀ mo bẹ́lẹ̀dá yín múlẹ̀. Ẹ má jẹ́ ká máa ṣe nǹkan tí ò dáa. Tẹ́ ẹ bá sa nǹkan tí ò dáa sí mi, mo ti bẹ́lẹ̀dá yín múlẹ̀, ẹlẹ́dàá yín ti bá mi múlẹ̀, nítorí pé nínú OPC àti ìjọjẹ àti ìjọmu ẹ hùwà tó dáa. Gbogbo àwọn tó ń ṣe dáadáa fún yín, ibi lẹ fi ṣú wọn gbẹ̀yìn, ibi òun lẹ fi ṣú wọn. Táwa ò bá ti rí táàrí tọ̀nà tó jìn, Alápàǹsà ń Ṣàgámù kí lẹ fi ṣe fún gbẹ̀yìn? Dọjọ́ ikú ẹ bá kọ́ta ni, ẹni tó gbà yín là lọ́wọ́ ikú. Alápàǹsà tó gbà yín sílẹ̀ lọ́wọ́ ikú ní Ṣàgámù, ṣe bẹ́yìn dalẹ̀ gbẹ̀yìn ni. Ìta gbangba lẹ ti yẹ̀yẹ́ ẹ̀pẹ́ ẹ̀yin ò kì í ṣe olórí ọ̀daràn. Ṣùgbọ́n nígbà tẹ́ ń ran níṣẹ́ dé tòrutòru, ẹ̀ ń jẹ́ olórí ọ̀daràn gbà yẹn. Ẹ̀yin Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams yìí, ẹ̀yin lẹ sọ ìmọ́lẹ̀ ayọ̀, ẹ̀yin lẹ sọ ní adágúnjà. Kẹ́ lè mọ̀ pé ọ̀rọ̀ tí mò ń sọ mi ò dẹ́yìn ẹnu mi sọ̀rọ̀, mò ń sọ nǹkan tí ojú mi rí ni. Ẹ̀yin lẹ sọ máa yẹn ní adágúnjà 1. Kí ló wá ṣe yín? Gbogbo èèyàn pátápátá
lẹ dalẹ̀, gbogbo àwọn tó súnmọ́ yín gbogbo wọn lẹ dalẹ̀, gbogbo àwọn igi tó gbé kòkó yín, gbogbo àwọn kòkó tó gbé ọ̀gẹ̀dẹ̀ yín yè, ẹ padà sọ wọ́n digi burúkú tẹ́ ẹ bẹ́ wọn ni. Kí ló ṣe yín Ààrẹ Gani Adams? ẹ̀yin náà ẹ ronúpìwàdà náà. Ṣẹ́yìn nìkan ni ẹ wá jáde ẹ ń sọ̀rọ̀ tí ò dá síyàn. So wá jáde lẹ́ẹ̀kan sí ẹ wá ti torí yẹn ẹ da àwọn ọmọ síta pé kán lọ máa ṣe ẹ rò pé àmọ́ nǹkan tá à ń ṣe. Àwọn ọmọ tẹ kó síta yẹn ẹ jẹ́ ká kó yẹ̀yẹ ká kó là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀kọ́la o. Ẹ má dá nǹkan sílẹ̀ nìkan, má ba nǹkan tá à ń ṣe jẹ́ ni. Gbogbo wa lọ́lọ́run bò láṣìírí, gbogbo wa la ní iṣẹ́ lára, gbogbo wa náà la ní agbára lọ́wọ́. Ẹ ń ṣe alágbára kankan lójú tèmi o. Ẹ ń ṣe alágbára kankan lójú tèmi. Àgbá òfìfo gan ni yín pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ń bẹ̀ yẹn pẹ́ nìkan àgbá òfìfo. Ẹ̀yin fún ara yín àgbá òfìfo ni yín. Ẹ sọ ìlú tẹ́ ti lọ́jà fún mi. Olóyè Gani Adams sọ ibi tó ti lọ gbébọn tó ti jà tó fèsì èèyàn tó yìnbọn fún yàn. Ó lọ àwọn èèyàn fi gùnkè ní, ó lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi gùnkè ní. Àwọn tó wá já tán gbọ́n lẹ́yìn ẹ̀ tán wò ó pé àwọn ò dẹ̀ ṣe mọ́, tán wò ó pé àwọn ò lè máa fi ara wọn rúgbó fún ẹ mọ́. Àwọn ló wá mú lọ́tà ló sọ pé wọ́n dalẹ̀. Kí náà fi dalẹ̀? Ibo náà ti dalẹ̀? Owó ẹ̀wò náà lọ gbà lẹ́yìn? Iṣẹ́ wo náà gbà mọ́ ẹ lọ́wọ́ lẹ́yìn tán fi dalẹ̀? Ẹ jẹ́ ká sọ òtítọ́ ọ̀rọ̀. Táwọn kan sọ pé kán má bá èèyàn kan wí fún èèyàn kan. Ẹ má sọ bẹ́ẹ̀ yín èèyàn wa. Ẹ sọ òtítọ́ ọ̀rọ̀. Ẹ sọ òtítọ́ ọ̀rọ̀ síbi tó bá wà kí nǹkan tó rùn kó lè tán kúrò lẹ̀. Àjẹ̀bí má mọ̀ wọ́n máa ń kógun jàlú ni. Gbogbo ètò ń ṣe àwọn tó ń kó síta yẹn tí ìbínú Ọlọ́run bá dé lórí wọn lótìtọ́ àti òdodo láàrin ìṣẹ́jú kan wọ́n á wọlẹ̀, nítorí pé kò sí ẹ̀dá kan tó lágbára láyé àfi Ọlọ́run ọba. Ẹ wá bọ́ síta ẹ̀ ń proud pé lágbára kan. Agbára wo lẹ ní? Orúkọ tí àwọn èèyàn ti sọ yín, orúkọ tí wọ́n ti build fún yín, òun lẹ ń lò. Ẹ má jẹ́ ká máa ṣe kinní. So ẹ̀yin èèyàn wa ẹ má bínú jàre. Lẹ́ẹ̀kan sí kó tó di pé mo máa kásẹ̀ ètò yìí kúrò lẹ̀. Àṣà wa ni o. Bàbá mi Alex Robert ẹ ṣé jàre. Ẹ ṣé mo dúpẹ́ rí pé mi ì tí sùn. Òru ni mo wà. Bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ brother wa tí wọ́n post sí orí platform wa náà ni ó mú mi jáde. Òun ló mú mi jáde pé tí arákùnrin yẹn sọ pé kí àwọn èèyàn kan má dá èèyàn kan lẹ́bi fún èèyàn kan. Èèyàn tó bá jẹ̀bi ẹ jẹ́ ká sọ fún pé ẹ̀bi ó jẹ́ ẹ̀bi. Tí èèyàn bá hùwà tí ò dá ẹ sọ fún. Nígbà tẹ́ ẹ bá sọ fún ẹ ń ba nǹkan jẹ́ ni, nítorí pé a tó ṣe ìtújù bẹ́ẹ̀ yẹn lọ. Tí gbogbo yín bá ń panupọ̀ tẹ́ ẹ̀ kan mú ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mú sábẹ́ ahọ́n tẹ́ ẹ̀ sọ ojú abẹ́ ń kó, a tó ṣe ilé ìtújù bẹ́ẹ̀ yẹn lọ, a tó ṣe pàbàbàrì ẹ̀ ó máa tó ṣe bẹ́ẹ̀. Torí ẹ̀ òní mo ṣe bọ́ síta kó dẹ̀ lè yí àwọn èèyàn wa. Òní mo ṣe ń play kinní yìí, òun mo ṣe ń play ẹ̀, mo fẹ́ play ẹ̀ dáadáa. ṣe gbọ́ àwọn àlùkù wa tó ti dalẹ̀. Tọ́wọ́n bá jẹ́yàn ọmọ ìwọ ọ̀dẹ̀ fi wọ́n lẹ̀, ìwọ tó jẹ́yàn ọ̀dẹ̀ máa jẹ́yàn ẹ lọ. Ìwọ ọ̀dẹ̀ fi wọ́n lẹ̀ sáàyè wọn ò jẹ́yàn ọmọ fine. Ìwọ fi wọ́n lẹ̀, ìwọ máa lo gbá tiẹ̀ lọ. Ìwọ tó jẹ́yàn kò yẹ kó dẹ̀ dá wọn lóhùn mọ́. Ẹ̀yin náà rí pé bàbá yìí ti ń sinwin, because tí ò bá sinwin ó rí pé àwọn ènìyàn ò jẹ́yàn. Kí ló dé tó fi wọ́n lẹ̀? A jẹ́ pé ó ṣe ń dùn ẹ nìyẹn pé wọ́n kúrò lọ́dọ̀ ẹ. A jẹ́ pé ó níbì kan tó ti ń wúlò fún ẹ nìyẹn. Oníwà burúkú ni yín. Tí àwọn ènìyàn ò bá wúlò fún yín, ẹ ń sọ ọ̀rọ̀ àlùfàǹṣá odindi àgbàlagbà ìwọ tó ń pè lólórí ìlú. Àbọ̀mọ̀ pé bí olórí ìlú náà fẹ́ jẹ ni. Ìwọ tó yẹ kó máa command àwọn gbogbo àwọn tó ń jẹ́ jagunjagun lẹ̀ Yorùbá ló yẹ kó máa command. But ẹ ti fi ìwà òṣì, ìwà ìlara, ìwà ojú kòkòrò yín, òun lẹ fi báyé gbogbo yín, lẹ fi báyé ara yín jẹ́. Ẹ wo ẹ̀yin èèyàn wa, ẹ má bínú jàre. Ìwọ̀nba tí mo ní kí n jáde kí n wá sọ nìyẹn. Ó tẹ̀ ti lé ní 20 minutes. Ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ jáde tẹ wò wá. Lágbára lọ́wọ́lọ́wọ́ ẹni ṣàṣetì. Ní dédé agogo 6 lọ́la, ní ago 6 ilẹ̀ Yorùbá, wọ́n pè mí sí orí ètò kan
tó máa jẹ́ àwa bíi mẹ́ta àbí mẹ́rin. Ó dà pé France, Germany àti Canada bíi bóyá America náà wà nínú ẹ̀ ṣá, mo ti gbàgbé. So àwa a máa wà lórí ètò yìí ní ọ̀la ní aago 6 ti ìlú ilẹ̀ Yorùbá. So mo bẹ̀ wá kẹ́ ẹ pàdé wa, ẹ gbọ́ ọ̀rọ̀ kan àbí kejì. Ó ṣeé ṣe gan kó jẹ́ pé nínú àwọn ọ̀rọ̀ ilé tí à ń sọ yìí náà kó jáde ńbẹ̀, ó ṣeé ṣe kó jáde ńbẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin wa, lágbára Ọlọ́run ilé àtọ̀nà yóò ní dàrú. Àjọrí bá ti ṣàárọ̀ náà gbégbá. Ok, program yẹn lélẹ̀, program yẹn ni. So lọ́la lágbára Ọlọ́run láago 6. So kẹ́ pàdé wa. Ẹ ṣé mo dúpẹ́ o. Elédùmarè á dúró tì wá, àwọn onílẹ̀ á gbè wá jà, ilẹ̀ Oòduà ojú gbogbo wa ló máa ṣe o, láṣẹ Ọlọ́run kò ní ṣẹ̀yìn wa. Ẹ ṣé mo dúpẹ́ o. Ó dàárọ̀.